Fúlàní ni o, wọ́n ti gbàgbọ́ lọ, wọ́n ti gbàgbọ́ lọ. Wọ́n ti gbàgbọ́ lọ, wọ́n ti gbàgbọ́ lọ́wọ́ mi o. Níbo ni? Lọ́nà Sòró ni o, àmẹ́ta la wà láti o. Political science ló ṣe. So even bóyá báàjì June yìí ni ló máa bá lọ sí service. June tá a wà yìí ni ló máa bá lọ sí service. Even the funniest part is that ọ̀la 13 ni birthday rẹ̀. Ọmọ Yorùbá ẹgbọ́n ta ló ní òtí ìṣógun nílẹ̀ Yorùbá ta lẹnu tó sọ bẹ́ẹ̀ ìyẹn lógun Fúlàní ni o ta ló nítọ̀hún ẹ wá gbọ́ àròkọ ìjà tí Fúlàní fi ránṣẹ́ àti rúùtù tí wọ́n pa ẹ wo bí lórí ètò lónìí mi ò ní gbà yín lásìkò rárá ibi tí mo fẹ́ ká lọ gangan lá lọ sàn án ẹ wá wo fídíò odidi 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo kó wá lórí ọ̀rọ̀ Fúlàní ètò tí wọ́n ń pa nílẹ̀ Yorùbá kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa kẹ́ ẹ lè bá a mọ̀ wípé ogun ti dé ẹ wo bí ogun ti dé kìí ṣe kékeré kólúkúlùkù dorí ẹ̀ mú ni ohun tó o bá ní ni kó o máa sà agbára tó o bá ní ni kó o gbéwọ̀ bí tó bá yẹ kó o sáwọ̀ òun ni kó o tètè sáwọ̀ kó tó dèpò yíwọ́ fídíò 4 ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé àwọn Fúlàní yìí wọn ò mú kékeré wọ́n ya wọ ìdídì ìlú kan ẹ máa wo fídíò yìí wọ́n sì pa àwọn ọmọ yunifásitì tó wà ń bẹ̀ ọmọ yunifásitì Ilé Ifẹ̀ wà ń bẹ̀ yẹn ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ẹ rí fídíò ẹ̀ bọ́n ṣe pa á bí àwọn òbí ẹ̀ bí wọ́n ṣe fi ọwọ́ ara wọn ọmọ tí wọ́n rán lọ ilé ẹ̀kọ́ tó ṣẹ̀ṣẹ̀ parí tó sì ń lọ sáàfù lọ́wọ́ bí wọ́n ṣe pa á tí wọ́n sì sìn táwọn òbí ẹ̀ lọ sìn fúnra wọn ara wo làwọn ọlọ́pàá dá ẹ máa wo fídíò ọlọ́pàá tó ṣáájú láti lọ gbèjà láti kọ́gẹ́ bí ọmọ Yorùbá bí wọ́n ṣe gba ìbọn lọ́wọ́ ẹ̀ tí wọ́n ṣàwọn náà nílẹ̀ Yorùbá àti wá ń bí lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn àwọn bàbá tó wà nídìí àwọn bàbá tó jẹ́ bàbá abúlé gbólóhùn tí ń jáde lẹ́nu wọn ẹ mọ̀ pé ìran Yorùbá ti kẹ́ran mérò torí pé wọn ò fẹ́ wàhálà wọn ò fẹ́ wàhálà ìjọba ẹ fẹ́ wàhálà ìjọba ẹ fẹ́ wàhálà Fúlàní wọ́n sì ń pa àwọn ògo ìlú yín ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta ẹ máa wá wo bí àwọn èèyàn yìí pé ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi wọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi wá nígbà tí wọ́n dẹ̀ wá ń sọ pé tó ilẹ̀ Yorùbá ni làwọn ń lọ ẹ rí irú tú tí wọ́n pa ń bẹ̀ ìkìlọ̀ lọ́wọ́ á gbẹ̀yìn ẹ wá gbọ́ ìkìlọ̀ tí àwọn Fúlàní yìí ṣe lẹ́yìn tí wọ́n pa àwọn ògo ilẹ̀ Yorùbá lẹ́yìn tí wọ́n pa àwọn ọmọ ìlú yìí tán ẹ wá gbọ́ ìkìlọ̀ tí wọ́n ṣe fídíò náà ni ó di mélòó ó di 4 gbogbo ẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ mi ò ní pẹ́ gbé yín débẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa àmọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ fídíò yìí ẹ dákun ẹ máa bá mi share ẹ bá mi comment ẹ like ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ ẹ jẹ́ káwọn èèyàn káwọn ọmọ Yorùbá ibikíbi tí olúkúlùkù wọn bá wà kí wọn ó rí fídíò yìí wò kí wọn ó lè mọ̀ wípé ìran Yorùbá àti kẹrẹ̀mérò àfi ká múra gidigidi níbi tá a bá a dé yìí yàtọ̀ síbẹ̀ ẹ mọ̀ pé lórí ètò yìí a ṣèkan lánàá níbi tí àwọn kan tí wọ́n ti jẹ́ àṣírí ti tú pé gbogbo ibi tí wọ́n wà nílẹ̀ Yorùbá ni àṣírí ti tú nílùú Ìbàdàn Ògbómọ̀ṣọ́ Ìlọrin Òṣogbo Òkè Ògùn ìpínlẹ̀ Ògùn yẹn l'Ábẹ́òkúta àti gbogbo àdúgbò tí wọ́n wà káàkiri síbẹ̀ àwọn kan ń gbọ́ wọ́n ní fídíò tó ti pẹ́ ni ṣé ọpọlọ wà nú ọ̀rọ̀ tó sọ ṣá fídíò tó ti pẹ́ ohun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ó ní fídíò tó ti pẹ́ ẹlòmíì tá a bá ń sọ̀rọ̀ báyìí tá a bá ń ṣètò báyìí ìbẹ̀rẹ̀ ètò ní wò kò ní wo àárín èébú ní ọmọ abú ní comment section bóyá lẹ ti ẹ̀ mọ̀ páwa náà ń ṣiṣẹ́ à ń wá information ká tó gbé e jáde kì í sọ̀rọ̀ àgbéraga tó bá délẹ̀ tán kó tó rírú àwa yóò pẹ́ ṣùgbọ́n à ń sọ fún gbogbo ọmọ ìlú gbogbo ẹ̀yin torí ìfẹ́ ìlú wa tá a ní ilẹ̀ Yorùbá la ṣe ń gbìyànjú láti máa fún yín ní ọ̀rọ̀ bó ṣe ń lọ ẹ já máa farabalẹ̀ wo àwọn ètò yìí
ká máa gbọ́ ká máa wá rí i pé à ń kọ́mẹ̀ǹtì tí ń pọ̀ rẹpẹtẹ lórí ẹ̀ kó rí kíni kó lè bá a máa lọ ni ìwọ tó o bá ti subscribe rí pọ̀ subscribe sí channel yẹn kó lè bá a máa lọ ni a ní channel míì náà a pè ní Master T a pè ní Àwòfẹ́ TV show àwọn ètò irú eléyìí náà oríṣiríṣi ló ń bẹ lórí ẹ̀ lórí bí ìran Yorùbá ó ṣe bọ́ lọ́wọ́ àwọn Fúlàní yìí ẹ wò ó ẹ má jẹun gbà yín lásìkò ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ ẹ wá lọ wo àwọn fídíò yìí lọ́kọ̀ọ̀kan ìdí tí mo fi ń sọ̀rọ̀ yìí ni pé mi ò ní dá sí fídíò yìí mọ́ màá gbé e kalẹ̀ bó ṣe yẹ kó lọ ẹ máa wá farabalẹ̀ wò ó lọ́kọ̀ọ̀kan má wo ẹyọ kan kó sọ pé òwò míì mọ́ mo ti tò gbogbo ẹ̀ pọ̀ sójú kan náà ẹ farabalẹ̀ wò wọ́n kẹ́ ẹ wá kọ́mẹ̀ǹtì ká wá padà wá kájọ sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ó wà lójú fọ́nrán yìí tẹ́ ẹ bá ní information tẹ́ ẹ fẹ́ fún wa ẹ lè fún wa kẹ́ ẹ pè wá kẹ́ ẹ sọ fún wa níbẹ̀ ọ̀yá ẹ jẹ́ n fohùn sí fídíò yìí ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò ó ẹ ṣé ẹ bá wa share o ẹ like ẹ comment ọ̀yá. political science ló ṣe so even bóyá báàjì June yìí ni ló máa bá lọ sí service June tá a wà yìí ni ló máa bá lọ sí service even the funniest part is that ọlá 13 ní birthday rẹ̀ ó máa ṣe birthday so kí n la fẹ́ ṣe. ní nǹkan bíi déédéé aago kan àbọ̀ ọ̀sẹ̀ kẹrin náà la wà yìí ọjọ́ Wednesday náà lọ́jọ́ yẹn so ṣàdédé ni wọ́n pè wá bí ṣe pè mí mo ké sẹ́nì kejì mi a gbìyànjú láti dé ìlú Ẹlẹ́múyẹ́ ní ga bàbá Ìbúrú bá a ṣe débẹ̀ abáwọn èèyàn rẹ̀gẹ̀dẹ̀ tí wọ́n pọ̀ wọ́n ní pé ká wo nǹkan tó ṣẹlẹ̀ yìí o kájọ ká ràn wọ́n lọ́wọ́ so la bá ọ̀rẹ́ wa yìí Adigun Solomon nínú àgbàrá ẹ̀jẹ̀ wọ́n ní pé Fúlàní ló sá ní àdá lẹ́yìn ọrùn léyìí tá dẹ̀ jẹ́ wípé a mọ gbọ́n Fúlàní yẹn pé ọ̀rẹ́ wa yìí ti máa dẹ́sàn Fúlàní yìí tipẹ́ ó dẹ̀ wá tó wá fẹjọ́ sùn nígà bó ṣe pẹ̀yìn dà báyìí ló sá ní àdá lẹ́yìn ọrùn so a dẹ̀ gbìyànjú torí kò sẹ́ni tó lè súnmọ́ báwa ṣe débẹ̀ táwa dẹ̀ dá mọ̀ a gbìyànjú láti gbé a rescue rẹ̀ along the line bí tá à ń ti ń lọ a rí bàbá ọmọ yẹn tó ń sá lọ a pè àwọn èèyàn wa wọ́n rescue Solomon à ń gbé lọ wọ́n mú bàbá ọmọ yẹn so a dẹ̀ gbìyànjú gbágbára wa so láì jẹ́ kó safe but ibi tá a dá ti bá ọ̀rẹ́ wa yẹn ó kọjá agbára so nǹkan tá a mọ̀ nípa rẹ̀ ní kọ́lọ́hún dàgùn kó jọ kó ràn wá lọ́wọ́ kó bá tẹ̀ sí afẹ́fẹ́ rere àti ìsìnkú Solomon Adigun tí a tó fi pa ẹnìkan ní dìsín èrè àyẹn náà ní àkó wọyọ ní Katangua so àwọn Fúlàní náà ni o àwọn Fúlàní aláta tiẹ̀ làwọn tó ṣe ti Katangua yìí so kí gbogbo ọmọ Nàìjíríà ní lókè òkun kí wọ́n dákun kí wọ́n dìde gbé níjà wa o kì í ṣe àkọ́kọ́ kò dáadáa mi ilé sọ pé yé báyìí ní lẹ́nu ìgbà tí mo délé ayé so kí Fúlàní ṣe lọ́ máa àtàkì èèyàn lójú ọ̀nà wọ́n á gba máṣíìnì wọ́n á pa ẹlòmíì so inú oṣù tá a sì lò bọ́lẹ̀ gan kí gbogbo ọmọ Nàìjíríà kó ràn wá lọ́wọ́ à ń Fúlàní lọ báyàn nínú ilé wọ́n dẹ̀ sa ẹnìyẹn wọ́n sì mú Fúlàní o bá a ti ń sọ̀rọ̀ yìí àmọ́ bí àwọn ọlọ́pàá kan ti yanjú ẹ̀ sí kí ìdájọ́ òdodo kó dákun kó dìde abẹ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà èyí tẹ́ wà nílé lókè òkun ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun wọ́n Fúlàní ń gbìyànjú wọ́n ń pa àwọn èèyàn wá dànù kọ́lọ́hún gbèjà wa o. a gbọ́ wípé àwọn Fúlàní ni wọ́n fi àdá pa arákùnrin wa Solomon iná ló gbé wá síbi lónìí láti wá sí ẹyẹ ìkẹyìn fún ìgbésẹ̀ tá a kọ́kọ́ gbé a pè àwọn tán jẹ́ sẹ́ríkì àwọn Fúlàní ní káńsù márààrún so a bá wọn sọ̀rọ̀ torí pé a fẹ́ mú òfin ní ọwọ́ ara wa gẹ́gẹ́ bí òfin Nàìjíríà ṣe là kalẹ̀ ṣùgbọ́n àwa lè káwọ́ gbéra káwa máa pa àwọn ògo wa ọlá lẹ́yọ kọ̀ọ̀kan a lè gbà tó àwa ń gbà táwa mítìn yẹn wọ́n ti wá fún wa ní wọ́n sọ fún wa pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ibi yìí kì í ṣe àwọn táwọn jọ ń bá wa gbé tẹ́lẹ̀ pé àwọn bòròrò tí ẹ pé nínú wa náà tó ní màálù yẹn àwọn olówó àbáwọn baálẹ̀ àwọn olóṣèlú làwọn ni wọ́n ń gba àwọn tí wọ́n bá wọn dà fún ara wọn tó fún díẹ̀ yìí àti wá gbégbèsè láti. Ladies and gentlemen, I go by the name Ibrahim Panyo Fulbe Exam.
I am a Fulani by tribe. Apart from following cows, I have no other business. And I know there's many farmers, apart from farming, they don't have any other business. But I know sometimes my cows used to enter their farm and spoil their farm. I know it is very painful as a farmer to see a cow inside your farm. You feel it is very, very painful, because me, based on my own, if I see any person that like cut my cow or beat my cow, I feel the pain. I feel it like it is very painful in my mind. So I know that farmers, they used to feel pain if they see cows enter their farm too. But please believe me, it's not all Fulanis that used to allow their cows to spoil the others' farm. It's not all Fulanis. I know there's a bad amount of us that used to allow their cows to spoil you guys' farm. It is very, 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 very bad. I know you guys must feel the pain. Because apart from farming, you don't have any other business like us Fulani. Apart from following cows, we don't have any business. But I have one advice to give you guys. Anytime that you catch a Fulani man spoil your farm, please, please, please don't beat him. Just arrest him. Just call him and tell him that so person, you don't spoil my farm. On the manner way. Because you know some of our people, you know how some people are. So you must take it easy, because I know some farmers, the more they catch Fulani spoiling their farm, they'll just carry cutlass, or they'll just carry, they used to carry gun. They'll say they will shoot their cows. But don't try that way. It will not work. I mean, I used to follow cow always. If my cow spoiled the farmer's farm, I will find the owner of the farm. I will tell him that my cow don't spoil your farm. If I don't see him, I will come back tomorrow. If I come tomorrow, if I see him, I will say, so person, my cow don't spoil your farm yesterday. But please, 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 I apologize. So many farmers, they used to say, no problem, I should go. But some of them, they will say, no, I must pay. But I will pay. I will pay. Because I know it's only that farm. It's the way that they are surviving with their family. So how can I spoil the farm and run? They have family like me, so I must pay. Na rance Allah shi muka ci, tsakani na har da Allah da ya halicci ni. To waka hana mu. Kan bala'i a daina kisa. Bidiyo ne hana kai. Yanzu ni ne faɗa mana wani ɗan majalisa wanda zaka wuri na yana ji ina zaune kamin kuyi wannan abun. Barayin da a wurin birnin Gwari suna kira na. Barayin da a wurin Madu suna kira na suna ba da shawara. Barayin da a wurin bayan ruwa suna ba da shawara. Wurin kyafe suna ba da shawara. Gaban shi muna magana wasu na cewa a inga titi yadda shigo jihar Zamfara a yanki. Gaban shi suna faɗi suna cewa duk da titi ya hito jihar Zamfara a dace shi gaban shi. Ina ba da magana wasu suna ba da magana wasu na cewa ga ai haka nan. Ka tambaye shi an yi ko ba a yi ba. Duk inda aka yi kaga ko tura sai a tura. Ya sama ka talla ya gusa ma. Kois. Yanzu a gidana nan na tuna koshi. Kaji kawai ake yi. Nama kawai ake yi. Sannan wani shinkafa kawai ake nomanta. Dawa kawai ake nomanta. Gero kawai ake noma ne. Masara kawai ake noma ne. Ta yaya za a yi a toshe abincinmu? Ko ma za mu zama ai Allah. Ta yaya za a yi a toshe abincinmu? Sannan sassan na da babban hannun ga kai dole
fara lebu ne sassan Najeriya har kudancin Najeriya babu inda ba mu da yarori waɗanda ke wannan haraka to ta ya za a yi wallahi yana nan yana yi wallahi ba ka da masaniya ya sarka ya je da ita waɗanda mun ka fara kira yaran duk da azan ya mai sarka ta can wuri kudancin Najeriya inda aka koko kudaden nan fara magana